sọ́dá mẹ́wàá rẹ̀ má ṣe jà Ọlọ́run lólè o. Rántí Málákì orí 3 ẹsẹ̀ 9 sí 11. Sọ́dá mẹ́wàá rẹ̀ má ṣe jà Ọlọ́run lólè o. Rántí Málákì orí 3 ẹsẹ̀ 9 sí 11. Sọ́dá mẹ́wàá rẹ̀ má ṣe jà Ọlọ́run lólè o. Rántí Málákì orí 3 ẹsẹ̀ 9 sí 11. Àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò mú tó dé. Pẹpẹ Ọlọ́run nìyí. Táìtì ìjọba Ọlọ́run apá kejì. Ògo ni fún Ọlọ́run. Ọba tó mú rírí jáde nínú àìrí. Ọba tó fi ẹnu ẹja ṣe báńkì. Ọba tó sọ òkun dé ìyàngbẹ́ ilẹ̀. Ọba tó fi ọ̀pá lásán gba ọmọ Ísírẹ́lì lọ́wọ́ ogun Fáráò. Ọba tó ń lo kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù. Ọba tó kọjú sí èmi ẹlẹ́ṣẹ̀ lásán sí lóore. Ọba tó kó pọ̀ pẹ́ sáwọn tá a pè ní olùṣọ́ àgùntàn lọ́wọ́. Ọ̀rọ̀ dàrú mọ́ wọn lójú. Wọ́n wá di ẹni tí ń kálòlò lójú wa. Àwọn gan ti sọnù ságbami ayé torí ọ̀kánjúà, nítorí ohun ayé tí wọ́n wà mọ́yà, nítorí ohun ayé tí ọkàn bá yé lọ lásán, ohun tá a bá láyé tá a máa fi sáyé lọ. Kẹ́nìdé tí àwọn olùṣọ́ àgùntàn wọ̀nyí fi gbàgbọ́ nínú táìtì tó bẹ́ẹ̀. Ṣé lóòótọ́ la pa láṣẹ láti ọ̀dọ̀ Ọlọ́run wá? Kí ni táìtì máa mú kúrò nínú ìgbésí ayé ọmọ ènìyàn? Ẹ̀yin full time pastor tí ò níṣẹ́ tó jẹ́ pé ṣọ́ọ̀ṣì lẹ́ fi ṣe business center, ẹ̀yà máa fi lébìrà wẹ́lọ̀ sílẹ̀ tàbí kẹ́ tètè máa wókò àgbàrúgbà. Tó ìwọ ọmọ Ọlọ́run ṣé wọ́n ní gba táìmù rẹ nítorí pé àrán mi sí ọ ìwọ làbùrọ̀ tí ẹ̀kan dúró. Èyí tó ti ń kán láti gbà yìí ń kọ́. O bá try go fún mi ní just 10 minutes kájọ ṣàṣàrò lórí ẹ̀, kájọ gbé àwọn nǹkan kan yẹ̀ wò síra wọn. Ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 16 ní ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi kó máa gbénú yín lé ọ̀pọ̀lọpọ̀ nínú ọgbọ́n gbogbo, kí ẹ máa lò ó, kí ẹ sì máa gbára yín níyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi orí ọ̀fẹ́ kọrin lé ọkàn yín sí Olúwa. Ǹjẹ́ owó ní nǹkan kan ṣe pẹ̀lú ìjọba Ọlọ́run? Pé bá a bá ṣe náwó sí ńlá ṣe rí ìjọba ọ̀run wọ̀ sí. My dear brothers and sisters, ẹ̀yin náà ẹ jẹ́ ká ronú jinlẹ̀. Táìtì ìjọba Ọlọ́run ọ̀rọ̀ méjì tó yàtọ̀ síra wọn ni. Nínú apá kìíní mo ní kó gbé bíbélì rẹ kájọ yẹ ọ̀rọ̀ táìtì wò nínú ìwé mímọ́. Mo ti ní kó sí Málákì orí 3 ẹsẹ̀ 9 sí 11. Ṣebí ni pásítọ̀ rẹ fi ń wá ní ìpìlẹ̀ olórí ní Sunday. Jẹ́ kájọ padà sí orí 2 ìwé Málákì ọ̀kan ṣoṣo ẹsẹ̀ 1 ni mo ti bẹ̀rẹ̀. Ẹ máa bá mi ká lọ. Ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin àlùfáà òfin yìí ti yín ni. Bí ẹ̀yin bá gbọ́ tí ẹ̀yin ò sì fi sí ọkàn àyà láti fi ògo fún orúkọ mi, èmi ó sì rán ègún sí orí yín, èmi ó sì fi ìbùkún yín ré. Lóòótọ́ mo ti fi ré náà nítorí pé ẹ̀yin kò fi sí ọkàn. Ẹsẹ̀ 3 rẹ̀ ó ní wò ó, èmi ó bà irúgbìn yín jẹ́, èmi ó sì fi ìgbẹ́ rẹ́ yín lójú, àní ìgbé àṣẹ ọwọ́ yín wọ̀n nì, a ó sì kó yín lọ pẹ̀lú rẹ̀. Ẹsẹ̀ 4 ọgbọ́n tó wí ni ẹ̀yin ó sì mọ̀ wípé èmi yóò ti rán òfin yìí sí yín kí májẹ̀mú mi ó lè bá wà pẹ̀lú Léfì ní Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Ó ní májẹ̀mú mi ti ìyè òun àlàáfíà ó wà pẹ̀lú rẹ, mo sì fi wọ́n fún ni nítorí bíbẹ̀rù tí ó bẹ̀rù mi, tí ẹ̀rù orúkọ mi sì bá. Mo bẹ̀rù orúkọ Ọlọ́run ọba mi ju ọ̀kánkán nínú yín lọ. Ó tẹ̀síwájú nínú ẹsẹ̀ 6 ó ní òfin òtítọ́ mi wà létí rẹ̀, ó ń bá mi rìn ní òtítọ́ àti ní òdodo, ó sì yí ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú ìwà búburú. Nítorí ètì àlùfáà ìbá máa pa ìmọ̀mọ́ kí wọ́n sì máa wá òfin lé ẹnu rẹ̀, nítorí oníṣẹ́ Ọlọ́run àwọn ọmọ ogun lè ń ṣe. Ẹsẹ̀ 7 rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin ti yí padà kúrò dé ọ̀nà náà. Àwọn àlùfáà ní bá wí yẹn o, ẹ̀yin ti mú ọ̀pọ̀lọpọ̀ kọsẹ̀ nínú òfin, ẹ̀yin ti bà májẹ̀mú Léfì jẹ́. Nítorí náà ni èmi fi sọ yín di ẹ̀gàn àti ẹni àìkàsí níwájú gbogbo ènìyàn, níwọ̀n bí ẹ̀yin kò ti pa ọ̀nà mi mọ́ tí ẹ̀yin sì ń ṣe ojúsàájú nínú òfin. Ó níbi tó lówó ń páàkì mọ́tò sí nínú ṣọ́ọ̀ṣì, ó níbi tí mẹ̀kúnnù ń páàkì ọkọ̀ tiwọn sí. Ṣókí làdúrà fún mẹ̀kúnnù, olówó ló ní ìdí àfàdúrà jagun. Bólówó bá síìkì wọn ní ẹjẹ́ àfi àdúrà rántí lágbájá lọ́wọ́. Bó bá sọ ọmọ mẹ̀kúnnù ní sòjòjò ń pẹ́ kó tó kó àìdùnkìá. Bẹ́ẹ̀ sì rí ọmọ ìyàtọ̀ lọ́dọ̀ Elédùmarè. Ọgbọ́n tí ẹsẹ̀ 10 orí 2 Málákì ń sọ ni, ó ní
bàbá kan náà kọ́ ni gbogbo wa níní ọlọ́run kan náà kọ́ ló wá dá wa bí ọlọ́run tó dá pásítọ̀ Adébóyè ló dá èmi Àkàndá Alúrọ̀rọ̀ lẹ́nu bíi tejò ọ̀nà méjì péré náà lásìgbà wáyé ìdá kí màmá wa ó bí wa jáde tàbí kí wọ́n fi abẹ gbé wa jáde kò sí ẹni tó ti ojú ọ̀run wọ̀ bọ́ sílẹ̀ láàrin wa kí ló dé sẹ́yìn olùṣọ́ àgùntàn wọ̀nyí wá ń darí àwọn àgùntàn sígbó ẹ ò fún wọn lóúnjẹ ṣe ilẹ̀ ń pọ́n wọn lójú ìdá mẹ́wàá kì í ṣe fún pásítọ̀ tàbí wòlíì gbogbo ọ́tàkọlù wọ̀nyí kí lẹ fi ń ṣe ẹni mẹ́wàá péré tó lè fún ọlọ́run ní 50 million wọ́n yẹ jáde síta ẹ wá fi owó ran iṣẹ́ ọlọ́run lọ́wọ́ kí lẹ fi gbogbo owó wọ̀nyí ṣe kí lẹ fi ń ra jẹ́ẹ̀tì kí lẹ fi ń kó ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ ayé jọ ẹni largest auditorium ẹ sì tún gbowó ìkọ́lé ṣe ẹ fẹ́ kọ́ ṣọ́ọ̀ṣì sójú òfurufú ni ẹ bá gbélé ìjọsìn yín lọ sójú sẹ́mẹ̀ kò sí tọkàn lọ́ngàn ọba mi ń bẹ bí ṣe àtiwá yín bá jẹ mọ́nu náà run àpáàdì inú náà run àpáàdì lẹ́ ń lọ ẹ̀gbọ́n tí ẹsẹ̀ kẹtàlá rẹ̀ wí ni ó ní ẹ̀yin fi omijé àti ẹkún àti igbe bo pẹpẹ Olúwa mẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ tí òun kò fi ka ọrẹ yín kún mọ́ tàbí kí ó fi inú dídùn gba nǹkan lọ́wọ́ yín nítorí náà ẹ ṣọ́ ẹ̀mí yín kí ẹ má ṣe hùwà ẹ̀tàn gbogbo ẹ̀yin tí ń sọ pé gbogbo tí wọ́n ń ṣe lọ́dà tẹ̀ ní nítorí pé wọ́n jẹ́ ìránṣẹ́ tàbí olùṣọ́ àgùntàn tàbí bíṣọ̀bù tàbí general overseer a gbọ́dọ̀ sọ̀rọ̀ sí wọn ẹ̀yin lẹ ò jẹ́ kí wọ́n tètè ríbi tí wọ́n kù sí ẹ̀yin lẹ ń jẹ́ kí wọ́n máa fira wọn wí Ọlọ́run ẹ̀yin lẹ ń gbà wọ́n láàyè tí wọ́n fi ń kó ọrọ̀ ayé jọ sí ẹsẹ̀ kẹtàdínlógún Málákì orí keje ẹ̀gbọ́n tó wé ni ó ní ẹ̀yin ti fi ọ̀rọ̀ yín dá Olúwa ní agara ṣùgbọ́n ẹ̀yin wí pé nínú kí ni àwa fi dá ní agara nígbà tí ẹ wí pé olúkúlùkù ẹni tí ń ṣe ibi rere ní í ṣe níwájú Olúwa nínú rẹ̀ sì dùn sí wọn púpọ̀ tàbí níbo ni Ọlọ́run ìdájọ́ gbé wà orí kẹta tó sọ̀rọ̀ nípa ìdámẹ́wàá gangan kí n bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kẹjọ ènìyàn yóò wá ja Ọlọ́run ilé olè bí ṣùgbọ́n ẹ̀yin ti jà mí lé olè ẹ̀yin tó wá ń béèrè wípé nípa báwo la ṣe jà ó lé olè nípa ìdámẹ́wàá àti ọrẹ ni rere la ó fi yín rí o ẹsẹ̀ kẹsàn-án nù nítorí ẹ̀yin ti jà mí lé olè àní gbogbo orílẹ̀-èdè yìí ẹ̀ wá ja gbogbo orílẹ̀-èdè lólè bí ẹ̀ mọye tẹ́ fi kọ́ auditorium yín ni billions of naira ńbọ̀lẹ̀ ti rí ńbọ̀lẹ̀ ti rí ṣe kọ́lẹ̀ lórí àwọn èèyàn gbá owó jọ ni ẹ̀ mọye tẹ́ fi ra private jet wọ̀nyí yìí business wo lẹ̀ ṣe tẹ́ fi nírú owó tó tó bẹ́ẹ̀ ìdá mẹ́wàá àti ọrẹ àwọn aláìní náà kọ́ ni ẹ̀ mọye ilé tẹ́ ti rà ẹ̀ mọye ilẹ̀ tẹ́ ti rà jọ ẹ̀ mọye tẹ́ ti fi kọ́ estate ńláńlá àwọn ilé ìwé tẹ́ kọ́ owó onírú owó oníyọ̀ tẹ́ gbàjọkọ́ rẹ̀ fi kọ́ ẹsẹ̀ kẹwàá ó ní ẹ mú gbogbo ìdámẹ́wàá wá sí ilé ìṣúra kí oúnjẹ bá lè wà ní ilé mi kì í ṣe owó ní ìdámẹ́wàá tí Málákì gan sọ nípa rẹ̀ ire oko ní bí ọ̀gẹ̀dẹ̀ bí iṣu bí àgbàdo bí ewébẹ̀ nítorí àwọn aláìní àti àwọn alágbe tí ò rí nǹkan jẹ rìn nítorí àwọn opó àti nítorí àwọn ọmọ òrukàn tí ebi bá ti ń pa wọ́n wọ́n á sì wá sí ilé ìṣúra wọ́n ó sì jẹun wọ́n ó sì yó because Ọlọ́run ò fẹ́ kí ebi ó pa ẹnìkankan kò sì fẹ́ kí ẹnìkan kó ṣe aláìní ó fẹ́ kí ọ̀tún ó fún òsì jẹ kí òsì ó fún ọ̀tún bí ọwọ́ ọ̀bá wá fúnra wọn jẹ ọwọ́ ń dọ́wọ́ lóró nù n tó bí ìdámẹ́wàá gan-an kì í ṣe owó ni Málákì ń sọ nípa rẹ̀ o kí pásítọ̀ mọ́ fi gun jẹ́ẹ̀tì ó ní ẹ fi èyí dán mi wò nísinsìnyí bí èmi kì yóò sí àwọn fèrèsé ọ̀run fún yín kí n sì tú ìbùkún jáde fún yín tó bẹ́ẹ̀ tí kì yóò sí àyè láti gbà á èmi ó sì bá ajẹnirun wí nítorí yín òun kì yóò sì run èso ilẹ̀ yín bẹ́ẹ̀ ni àjàrà yín kì yóò sì rẹ̀ dànù níbo ni Ọlọ́run ti dárúkọ owó ẹ̀yin pásítọ̀ tí ń purọ́ fún àwọn ọmọ ìjọ èèyàn lè ta ìdámẹ́wàá èrè oko rẹ̀ kó mú owó ẹ̀ wá fún pásítọ̀ apá abo nìyóò ti jẹ jáde nínú Málákì pásítọ̀ mélòó ni wọ́n fún ní táìtì tó fi ń ra oúnjẹ sínú ṣọ́ọ̀ṣì rí gbogbo wa ni táìtì ti papọ̀ mọ́ ìjọba Ọlọ́run pásítọ̀ Adébóyè sà báwo ló ṣe so mọ́ra wọn sà ẹ̀yin tí ẹ bá gbàgbọ́ nínú táìtì ẹ mọ sẹ́rìn so kẹ́ ẹ mọ eré èso yín dà sínú bú Ọlọ́run ò fipá mú ẹnikẹ́ni láti san ìdámẹ́wàá tàbí ọrẹ ó ní ẹ fi èyí dán mi wò bí èèyàn bá sì fi dán Ọlọ́run wò kò sí ń tọ́kan Ọlọ́run bẹ́ẹ̀ níjọ́ wo ni owó àtàṣìmẹ́ ìjọba Ọlọ́run olè olójú kòkòrò àti olórí burúkú ni pásítọ̀ kí pásítọ̀ ẹni olùṣọ́ àgùntàn tí bá ń fi ọmọ ìjọ gégùn nítorí táìtì ìmíláyé mi èmi ni wọ́n wà nínú ṣọ́ọ̀ṣì lẹ́nìkan máa ṣépè nítorí táìtì tí wọ́n ní dìde nígbà tí wọn ò sọ ẹsẹ̀ mi mọ́ bẹ́ẹ̀ ẹnìkan kò gbọ́dọ̀ kú ọ ní papámọ́ra láti san ọrẹ tàbí ìdámẹ́wàá nínú ṣọ́ọ̀ṣì ohunkóhun tó o bá fẹ́ fi sílẹ̀ nínú ilé Olúwa ó gbọ́dọ̀ jẹ́ láti ọkàn rẹ wá o gbọ́dọ̀ fi sílẹ̀ pẹ̀lú ìbẹ̀rù tàbí ìdálẹ́bi ọkàn iyekíye tó o bá sì ní mú sílẹ̀ kò fi kún bẹ́ẹ̀ ni ó yọ kúrò nínú ìgbàgbọ́ rẹ tó o bá wù ọ́ san 10
$10 billion fún táìtì kò sọ pé kó wọ̀ ìjọba ọ̀run. Anyone who does not pay tithe will never make heaven. ńdọ̀ wo ni pásítọ̀ Adébóyè di gate man síjọba ọ̀run? Any pastor and prophet, general overseer tàbí bíṣọ̀bù tàbí apọ́sù tí bá ń fi àwọn ọmọ ìjọ gégùn nítorí táìtì kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run. Ikùn ló pè wọ́n, Ọlọ́run kọ́. Wọn ò sí fún ìgbàlẹ̀ ọkàn rárá bí kò ṣe láti kó ọrọ̀ ayé jọ. Ẹ̀yin àgùntàn sì tún lọ sí irú ṣọ́ọ̀ṣì bẹ́ẹ̀. Luke chapter 15 verse 14 ó ní ẹ jọ̀wọ́ wọn sí. Afọ́jú tí ń fi ọ̀nà hàn afọ́jú ni wọ́n. Bí afọ́jú bá sì ń fi ọ̀nà hàn afọ́jú, àwọn méjèèjì ní ọjọ́ ṣubú sínú kòtò. So o ti rí i pé ó yẹ kó o wo ṣọ́ọ̀ṣì tó o bá fẹ́ ti orí rẹ bọ̀ dáadáa. Kọ́ má jẹ́ pé èyí tó o bá tó kó sí ni yóò tún kó ọ lọ sí ọ̀run àpáàdì. Matthew chapter 23 from verse 2 ó ní nítorí náà ohunkóhun tí wọ́n bá ní kí ẹ kíyèsí wọn, ṣùgbọ́n ẹ má ṣe gẹ́gẹ́ bí ìṣe wọn, nítorí wọ́n á máa wí ṣùgbọ́n wọn kì í ṣe é. Wọ́n á di ẹrù wíwo tí ó ṣòro láti rù, wọ́n á sì gbé ka ènìyàn ní èjìká. Nígbà tí wọ́n bá ń fi tìpátìkúùkù béèrè ìdámẹ́wàá tàbí ọrẹ, tàbí tí wọ́n bá ní kẹ́ dáwó ńlá kan nínú ṣọ́ọ̀ṣì. A ti rí pásítọ̀ tó ní káwọn ọmọ ìjọ dáwó jíìpù fún òun. Àwọn ọmọ ìjọ ti dáwó ra jẹ́ẹ̀tì fún pásítọ̀ rí. Ó convenient kò convenient, wọ́n gbọ́dọ̀ dáa ni. Ṣé bí Jésù olùgbàlà ṣe ni àwọn èèyàn lára nìyẹn? Jésù olùgbàlà tẹ̀síwájú, ó ní gbogbo iṣẹ́ wọn ni wọ́n ń ṣe nítorí kí àwọn ènìyàn bá lè rí wọn. Àwọn pásítọ̀, bíṣọ́ọ̀bù, general overseer àwọn yìí ti di celebrity. Wọ́n fẹ́ lè pé àwọn gan ni Jésù olùgbàlà. Àti pósítà àti bánà bíṣọ́ọ̀bù Oyèdépò ni wọ́n fi bà gbogbo ìgboro jẹ́ nítorí kó fẹ́ wá sílé Ifẹ̀. Kò sí fọ́tò Jésù olùgbàlà kankan bẹ̀, àbí ti àgbélébù Jésù olùgbàlà. A fi tẹ̀rín yẹ́wó lẹ́nu bíṣọ́ọ̀bù fúnra ẹ̀. Olè ara wọn gan ti di estate agent. Wọ́n ń ra ilẹ̀, wọ́n ń kọ́ estate rẹpẹtẹ. Wọ́n fi ń ṣe bísínẹ́sì ni. Ilé wọn gan lọ́wọ́n jù, kò sì tí ì tẹ́ wọn lọ́rùn o. Wọ́n ń ra ilé, wọ́n ń ra ilẹ̀ sí lójoojúmọ́ ni. Jésù tẹ̀síwájú ní verse 5 yẹn. Ó ní wọ́n sọ fílákítẹ́rì wọn di gbígbòòrò. Wọ́n fi kún ìṣẹ́tí aṣọ wọn. Wọ́n fẹ́ ipò ọlá níbi àsè àti ibi ìjókòó ọlọ́lá ní sínágọ́gù àti ìkíni ní ọjà àti kí àwọn ènìyàn máa pè wọ́n ní rábì. Kò yẹ kí a tún pe ẹnìkan kan ní rábì nítorí pé ẹnìkan ṣoṣo ni olùkọ́ni yín, àní Kristi. Ara sì ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti sọ àwọn pásítọ̀ wọ̀nyí di Ọlọ́run láì kìí ṣe Jésù. Bí wọ́n bá ti ń bọ̀ gbogbo ilẹ̀ á máa dàrú gbòdògbòdò. Àwọn security á máa ti ìyàn dànù káwọn èèyàn má bàa fara kan pásítọ̀. Ìwọ sì tún jókòó kabẹ̀. Àwọn ènìyàn mi ń ṣègbé nítorí pé wọn ò lóye. Gbogbo ẹ̀yin tí ń pe general overseer, pásítọ̀, bishop and so on ní dádì. Dádì o àtèyí tí ò tó ọkọ yín lọ́jọ́ orí àtèyí tó jù yín lọ. Inú àwọn obìnrin àti ẹ̀mọ́ gbé méjò, wọn kì í kúnlẹ̀ fún ọkọ wọn o, wọn kì í pe ọkọ wọn ní dádì o. In fact púpọ̀ nínú wọn ni ò respect ọkọ ẹ̀, orúkọ ní pe ọkọ rẹ̀ o. Ṣùgbọ́n orí ìkúnlẹ̀ ni yọ wà tó bá fẹ́ bá pásítọ̀ tí ò tó ọkọ rẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ Jésù olùgbàlà wípé Matthew chapter 23 verse 9 ẹ má ṣe pe ẹnikẹ́ni ní baba yín ní ayé nítorí ẹnìkan ṣoṣo ní baba yín, òun náà ni ẹni tí ń bẹ lọ́run nìkan sà, kódà kìí ṣe èmi gan alára. Jésù olùgbàlà ló wí báwọn o, ká má sì ṣe pe ẹnikẹ́ni ní olùkọ́ni nítorí ọ̀kan ni olùkọ́ni yín, àní Kristi. Prophet, pastor, senior evangelist, bishop, apostle, reverend, venerable, general overseer, táìtù lásán ni kò ní nǹkan kan ṣe láti wọ ìjọba Ọlọ́run. Ṣe ló dàbí oyè balógun, aṣípa, ọ̀tún, akọgun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹni tó bá pọ̀jù nínú yín ó ní ẹ jẹ́ kó ṣe ìránṣẹ́. Ẹnikẹ́ni tí ó bá gbé ara rẹ̀ ga a ó rẹ̀ ẹ́ sílẹ̀, ẹnikẹ́ni tí ó bá sì rí ara rẹ̀ sílẹ̀ òun pẹ̀lú ni a ó gbéga. Ìṣubú àwọn pásítọ̀ èké wọ̀nyí súnmọ́lé, pàápàá jùlọ gbogbo ẹ̀yin tẹ́ ní special jet wọ̀nyí. Kí ni Ọlọ́run tiẹ̀ sọ nípa wọn gan? Àwọn èèyàn wo ló yẹ kó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run? Kí ni àmúyẹ tí wọ́n gbọ́dọ̀ ní? Ṣé gbogbo ẹni à ń fojú ẹni mímọ́ wò ló jẹ́ mímọ́? Àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tejò, wọ́n kì í da ọ̀rọ̀ sákọ̀nà. Pẹpẹ Ọlọ́run, táìtì, ìjọba Ọlọ́run, episode 3 ó ń bọ̀ láìpẹ́ jọjọ. Ǹjẹ́ o mọ̀ wípé ọ̀rọ̀ yìí lè tú ọ̀pọ̀ ènìyàn kúrò nígbèkùn? Ó gbàgbọ́ nínú ẹ̀, ó lè tún ìgbésí ayé àwọn èèyàn kan ṣe, fi ṣọwọ́ sí àwọn èèyàn kó má bàa di ẹ̀bi wọn rù ọ́ lọ́jọ́ ìkẹyìn ni. Like péèjì mi lórí Facebook, Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò. Ẹ subscribe sí YouTube channel mi bákan náà, Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò. NDT Clearing Freighter Logistics, iṣẹ́ wọn dára, wọ́n ta
sánsan wọn kárí ayé. MDT Clearing Freight and Logistics. Bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà. Ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà. Product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics. Akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ̀, ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́, ẹ má ka pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín. A ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis. Arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin. Orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro. Ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun. Ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ́ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù. Ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni. Fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement, ẹ lè máa tọ̀ léraléra. Ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́. Ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣeé ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni. Lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni. Àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni. Ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára, ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive, ẹ kàn sí wa. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́, ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa. Pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ ní, ewé àti egbò pọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. Ẹ kàn sí wa, ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777.
777. ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tẹ́ ẹ bá wà bó jẹ́ Canada ni bó lè jẹ́ Port Harcourt ni bó jẹ́ Abuja ni ibikíbi tẹ́ ẹ bá wà ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? ẹ kọ̀ sí wa ẹ máa mọ̀. ẹlòmíì ọrùn àdídì máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. kí ló ń fà? ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa. ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide. ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni àkàndá ọ̀rọ̀ Awikonko. ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide. ilé aláyọ̀ nílé wa.